ó lágbára o, àsọtẹ́lẹ̀ ilé ìmọ̀ sí tún lé koko ẹ̀yin èèyàn ẹ ti wá gbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìran tó ní agbára tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ tó tú kalẹ̀ tí wọ́n tún tọwọ́ bọ̀ lójú nínú fọ́nrán yìí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ńlá kan bọ̀ wá ṣẹlẹ̀ tí omi orílẹ̀-èdè Nàìjíríà ti tìtì. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló máa lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tí omi ààrẹ Bọ́lá Tinubu ó lè lágbára ilé ìgbẹ́nu tán o. Kódà wọ́n ní ìwọ́de sì ń bọ̀ o, ìyún protest. Wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ní káwọn ọmọ orílẹ̀-èdè kan máa gbáradì kán máa múra de protest tí ò ní agbára tí ó mi orílẹ̀-èdè Nàìjíríà títì débi wípé àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn aṣojú kọ̀ọ̀kan gan lórílẹ̀-èdè yìí wọ́n á dìde wọ́n á kópa nínú ẹ̀. Eléyìí ní agbára o. Wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ wọ́n tún ti tún àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ míì kalẹ̀, àwọn ọ̀rọ̀ tó ṣe wípé kò ṣeé má gbọ́ kò ṣeé fẹ́ inú ròyìn ni wọ́n tún tún kalẹ̀ nínú fọ́nrán yìí. Kí lohun tí wọ́n sọ nípa ìjọba ààrẹ Bọ́lá Tinubu àtàwọn adarí òṣèlú lórílẹ̀-èdè yìí? Kí ni ọ̀nà àbáyọ kan ṣoṣo tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ní ó wà fún ìlọsíwájú lórílẹ̀-èdè yìí kúrò nínú gbogbo ìlàkọjá tá à ń là kọjá lásìkò yìí? Bó gan ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ bó ló ṣe bá àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan wí bíi pásítọ̀ Oyedepo, pásítọ̀ Adeboye àti àwọn ìjọ aláṣọ funfun pẹ̀lú gbogbo àwọn Pentecostal churches pátápátá? Kí ló ń tán sọ nípa àwọn Pentecostal churches? Kí ni tán ló máa ṣẹlẹ̀ sáwọn pastors nínú ọdún 2025 tá à ń wò lọ́ọ̀kan yìí? Ọ̀rọ̀ tún pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán ilé ẹ̀yin èèyàn. Kódà wọ́n tún mẹ́nuba ọ̀rọ̀ apology video tí pásítọ̀ Adeboye ṣe lórí owó táìtì ìyún owó ìdámẹ́wàá sísan. Ẹ wo nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nínú fọ́nrán yìí. Ẹ má gbàgbé láti máa bá mi like, ẹ máa bá mi follow, ẹ máa bá mi subscribe, ẹ sì máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri. Ó yẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé báyìí ká tún gbọ́ gbogbo ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ nípa orílẹ̀-èdè yìí àti ohun tó máa ṣẹlẹ̀ nínú ọdún 2025. Kẹ̀sì máa bá mi fèrò tiyín nípa ìsí comment. Even though èyí tí ó tún ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí gan, àwọn senate àwọn house of rep ìyẹn ti láti bí ọ̀sẹ̀ mẹ́ta lÓlúwa ti bá mi sọ wọ́n máa dojú ìjà kọ president. Another powerful protest ó máa ṣẹlẹ̀ ní the whole of Nigeria tó jẹ́ pé gbogbo àwọn prapastata àwọn house of rep àwọn senate gan máa darapọ̀ mọ́ wọn. Ẹ̀kọ́lẹ̀ tó máa lágbára, ìjà ń bọ̀. Wọ́n máa mì ìjọba yìí gan. Ẹ̀kọ́lẹ̀ o. Ẹ̀kọ́lẹ̀ ìjà ń bọ̀. Torí mo rí pé Ọlọ́run rán àwọn ogun ọ̀run àwọn áńgẹ́lì wọ́n pa àwọn ogun ọ̀run àtàwọn áńgẹ́lì wọ́n pọ̀ ní orílẹ̀-èdè yìí. Mo rí ọwọ́ kan kò ṣeé rí, ọwọ́ àìrí Olódùmarè. Elia mo ga mo ṣàánú. Ó wọnú aṣọ rọ̀gbìn yẹn. Nǹkan ń bọ̀ wá ṣẹlẹ̀ o. Nǹkan ń bọ̀ wá ṣẹlẹ̀. Àwọn sọ́jà gan mo rí pé wọ́n ń bára wọn jà. Mo rí pé wọ́n ń bára wọn jà. Ẹ̀kọ́lẹ̀. Ẹ̀rù tẹ̀ bà wá nígbà tó sọ pé wọ́n dédé last week wọ́n dédé wá general lágbájá káàkiri. Mo ní nígbà tí wọ́n bá rí lágbájá general tamedo kó take over or something, but ìgbà tó lọ́ máa rí general lágbájá wọ́n ní pé bí wọ́n wà ní London bí wọ́n wà ní holiday, ìgbà tó yá wọ́n ní bí wọ́n tún sí, ìgbà tí wọ́n ní bí wọ́n jog. Mo bí wo ni káàtẹ̀ believe bẹ́ẹ̀ ìyẹn mo ṣe. Àṣírí sì máa tú. Ọlọ́run kò ṣàánú wa sà, gbogbo oríṣiríṣi ló ṣàánú. Àṣírí kan ń bọ̀ wá tú tó máa mi orílẹ̀-èdè. Àṣírí sì ń bọ̀ wá tú. Ṣé rí Nàìjíríà ti wà ní kò sóhun tó ń jẹ́ Nàìjíríà. Àwọn olórí yìí olè aláìṣòtítọ́ gbogbo àwọn leader gbogbo àwọn àgbààgbà gbogbo àwọn ọba ilẹ̀ Nàìjíríà aláìṣòtítọ́. Àwọn tó ti dàgbà tí wọ́n ti ń kú lọ wọ́n sì ń parọ́ lójúkorojú tìtorí àti jẹ tìtorí àti mu. Ìbẹ̀rù Ọlọ́run ò sí. Nígbà míì tí n bá ń wo ọ̀pọ̀lọpọ̀ nínú iṣẹ́ tó bá ń dágbádà máa ní ṣé Ọlọ́run là ń tàn bá ń tanra wa. Ṣé rí orílẹ̀-èdè yìí Ọlọ́run ti pa Nàìjíríà rẹ̀ kò sóhun tó jẹ́ Nàìjíríà. Fake Nàìjíríà là ń lò. Fake expired sir. Bẹ́ẹ̀ sà. Bí expired product. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run ni.
irọ́ pọ̀ káàkiri, irọ́ pọ̀ nínú ìjọba, irọ́ pọ̀ nínú church, irọ́ pọ̀ nínú mosque. Kí ló dé? Irọ́ yẹn ló tẹ̀ ń bà mí lẹ́rù. Irọ́, àìṣòtítọ́, ọ̀pọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run a lè sọ òtítọ́ mọ́. A ò mọ ìfẹ́ Ọlọ́run. Nígbà tá ò bá ti mọ ìfẹ́ Ọlọ́run rádaràda ló kù. Ohun tí Ọlọ́run ò fẹ́, ohun tí Ọlọ́run ò sọ là ń sọ, ohun tí Ọlọ́run ò fẹ́ ká ṣe là ń ṣe, ohun tí Ọlọ́run kórìíra gan là ń ríra wa bọ̀. Ẹ wá ní kórílẹ̀-èdè wà lálàáfíà. Nígbà táwọn jíò, àwọn bíṣọ̀bù, àwọn prophet, evangelist tó ti ń fi àwọn èèyàn sígbèkùn. Bá a ṣe sọ pé ó lé bóyí máa ń sọ máa tún sọ. Ministry wo ló jáde síta tó ń pín rice, tó ń pín oúnjẹ, tó ń ṣe ní Nàìjíríà yìí? Wọ́n kó pamọ́ ní wọ́n fi kò sí. Bẹ̀tí wọ́n ń ṣe birthday fúnra wọn. Birthday ńlá. Wọ́n ń ṣe birthday fúnra wọn. Rolls Royce. Ìyà ń jẹ àwọn ènìyàn. Àwọn ènìyàn wà nínú ìnira. Àwọn ènìyàn wà nínú ìpẹ́yín kéke. Mo rí nǹkan kan, ọmọkùnrin kan dọ̀bálẹ̀ báyìí, ó bẹ̀ sí ń bẹ gọ́ọ̀mẹ̀ntì, ó bẹ̀ sí ń bẹ president ìjọ. Ìyà ti pọ̀ jù. Ọ̀pọ̀ àwa ọkùnrin làwọn ti sá kúrò lé fọ́mọ àtayà. Nígbà táwọn ò ní, wọ́n dẹ̀ rí gbogbo kinní yẹn, ìyẹn ò dẹ̀ ní kí wọ́n ṣàtúnṣe. Ètò tẹ̀lé jù ní pé owó epo ó ti di 1,000 lẹ́kọ̀ọ́ sí 1,070 naira per litre. Ẹ máa rohun tó máa, àwa ti rí fíìmù, àti rí ohun tó fẹ́ ṣe, àti rí ohun tí Olúwa fẹ́ ṣe, àti rí ọ̀nà tí Ọlọ́run gbà fẹ́ dojúkọ wọn. Ọlọ́run máa bá wọn jà gan-an. Ó máa bá wọn jà, Ọlọ́run máa kọlu àwọn ọmọ wọn gidi. Ó ti ń kọlu àwọn ọmọ wọn, mo sọ nínú ìjọ. Ó ti ń kọlu àwọn, mo ní ẹ kọ́lẹ̀. Mo ní ẹ rò pé ohun Olúwa tó ń jáde, ẹ rò pé Ọlọ́run ò sí pẹ̀lú ohun yẹn. Mo ní àdúrà tá ń gbà yìí, ẹ rò pé Ọlọ́run ò gbọ́, ẹ máa tó rá mi. Kò pé ọ̀sẹ̀ méjì tọ́mọ àwọn méjì kú. Ọlọ́run wà ní ìlú àgàgà ilẹ̀ Yorùbá. Ìlú májẹ̀mú, mo máa ń tẹnu mọ́ pé ìlú májẹ̀mú ni. Ẹ ti ń sọ láti bí 2 years ago sir, pé Ọlọ́run wà nílẹ̀ Yorùbá gidigidi. Ọlọ́run wà ní ìlú yìí. Májẹ̀mú dúró nílẹ̀ Yorùbá. Àwọn ọba yẹn tí ọba kéèsì ara ọ̀pọ̀lọpọ̀ wọn máa ṣẹ̀sín. Last week mo sọ, mo ní ẹ máa rá mi o pé Ọlọ́run máa fìyà jẹ àwọn ọba yìí, pé ẹ máa rí àpẹẹrẹ àmì ẹ̀sín. Ọba kan ní ìjẹta ni àwọn ará ìlú ń ké Ojíbolè, ọmọdé ìlú àgbà ìlú, wọ́n pariwo lèlé lórí. Àwọn àmì dẹ̀ yíká, àwọn ọlọ́pàá ń tẹ̀lé lẹ́yìn. Ó lè, kábíyèsí ó lè. Wọ́n dẹ̀ bojú wẹ̀yìn. Wọ́n bẹjọ́ láti wo àwọn tó ń pè wọ́n lójú. Yorùbá àti Fúlàní wọ́n ń ṣe fàmílì, wọ́n ń ṣe mọ̀lẹ́bí. Nọ́ọ̀tì tó ń wà gan kì í ṣe ilẹ̀ bàbá wọn. Àwọn lẹ bá fọwọ́sowọ́pọ̀. Àwọn ní pàṣẹ fún ẹ̀yin ọba Yorùbá. Ẹ lè dá pàṣẹ. Torí àti jẹ àti mu ẹgbẹ́ ogún ìbí yín. Olúwa dẹ̀ ń sọ̀rọ̀, ẹ ò dẹ̀ tún gbọ́. Ẹ wá ní kó má wà ní ìgbèkùn. Òtítọ́ bá yí padà tí wọ́n padà sí ọ̀dọ̀ Ọlọ́run, lórílẹ̀‐èdè máa tó nísinmi. Ní Nàìjíríà, ní ilẹ̀ Yorùbá. Everybody, àti Igbo, àti Hausa, àti Middle Belt, àti Niger Delta. Torí a ti kọ Ọlọ́run sílẹ̀ ní orílẹ̀‐èdè yìí, ìbẹ̀rù Ọlọ́run ò tiẹ̀ sí. À ń sọ nípa ìfẹ́ Kristi. Ìfẹ́ Kristi ò sí mọ́. Kò sí nínú ìjọmọ́ gan. Bíbélì wípé ó ní ìjẹ́ tó òun ó bá dé, ó ní ṣóhun yóò bá ìgbàgbọ́ bí. That's Luke 18:8. Ìgbàgbọ́ yẹn wá dà ń sìn. Ìgbàgbọ́ yẹn dà. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ti ń kó ohun ayé jọ, tó ń kó ohun ayé jọ, àwọn tó ń ṣiṣẹ́ yẹn tó Ọlọ́run ń lò, ó fi ìyà jẹ wọ́n, ó fi wọ́n sínú ìgbèkùn, ọmọ tí ẹ̀dẹ̀ ń gbádùn, àwọn aya wọn ń gbádùn, àwọn ọmọ wọn ń gbádùn. Ẹ wá ní kí inú Ọlọ́run dùn. Ṣé ìfẹ́ wà nú ìjọ mọ́ ni? No sir. Ṣé ìfẹ́ wà lórí pẹpẹ mọ́ ni? No sir. Wọ́n tó tẹ̀ dùn àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí lórí sí tó ń bí àwọn èèyàn ní sáré tó ń níbi táyé dọ́dọ̀ ìwé ẹ̀ka bẹ̀yìn bí akẹ́ fún ọ ní ìtọ́ náà sí ni pé kí èèyàn sáàbù
odidi bishop ńlá kó serve for years àwọn bishop kó dẹ̀ lóun retire àwọn pé they are retired now pé wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ many years ago tó ti pẹ́ then àwọn pastor tó ń ṣiṣẹ́ ń bẹ̀ náà míì gba 38,000 ètò ń gbàjú gba 80 ìyàwó wọn ò dé gbọdọ̀ ṣiṣẹ́ so àwọn èèyàn wá wò pé ṣé church tún jẹ́ company ni then àwọn pastors ẹ̀ ń jáde sí pé ìdíwètò ṣe ń ṣe àwọn wọn kàn dé sack àwọn tó wá dé sack wọn níbi 2 years ago lọ́n sack bí 40 ní the same church tí ọlọ́run tẹ sọ̀rọ̀ wáyé pé kí ni wọn káwọn tó sack yẹn kọ́ ṣáà máa yọ̀ kọ́ máa lọ́n tiwọn èsì bishop méjì lọ́n retire làwọn èèyàn wá sọ bí aṣáwọn bishop ṣàn lẹ́tọ̀ọ́ láti ní ìpín nínú ohun tí wọ́n fi ara jì tọ́jọ́ ṣe for more than 30 years sí 40 years tó ń ṣe serve láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀dẹ̀ ni kọ́ máa lọlé bí àwọn oníbọn fún ọ ní bí i $10,000 kó lọ manage yẹn kó fi fẹ̀yìntì. ṣe rí ní àkọ́kọ́ ìjọ yẹn àwọn èèyàn ò sin ọlọ́run níbẹ̀ wọn ò sin ọlọ́run kì í ṣe pé wọ́n ń worship ọlọ́run níbẹ̀. mẹ́lìà ọ̀gá ọlọ́run ṣàánú. wọn ò worship ọlọ́run kí gbogbo ènìyàn bí a lọ ṣe àwọn tí máa ń ṣe show dressing fashion parade. It's a fashion church ohun ọlọ́run ò sí ń bẹ̀ tó bá yá ohun tá à ń sọ yìí ó máa fara wọn ó ń bọ̀ díẹ̀ ni ẹ̀kọ́ lẹ̀ ó ń bọ̀ díẹ̀ ni. nígbà tó mi òkú máa ń bọ̀. ó ń bọ̀ díẹ̀ ni tó bá yá wọn ò ní sí mọ́ èmi ò róbi sí wọn o mi ò ṣépè fún wọn ṣùgbọ́n à ń sọ ohun tí olúwa ń bè mí sọ lèmi ń sọ jáde. fíìmù ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín bí nípa àwọn ènìyàn wọ̀nyẹn pé ẹ̀ ń bọ̀ wá wo fíìmù. bẹ́ẹ̀ sà yes. ọ̀pọ̀ àṣírí ló sì máa ṣe kíni ló máa tú nígbà tí fall and die tẹ́ ẹ ní kíni mo ní ìgbà tẹ́ ẹ kún wa mo ní àṣírí sì máa ṣe kíni ó sì máa tú mo ní ẹ̀kọ́ lẹ̀ mo ní ẹ̀kọ́ sílẹ̀ àṣírí sì máa tú ṣe rí ọ̀pọ̀ àṣírí tí ó ṣe lọ́dún tó a fẹ́ mú yìí CAC gan ìdájọ́ gbóná máa ṣẹlẹ̀ níjọ aláṣọ níjọ CAC àti níjọ aláṣọ funfun ẹ̀kọ́ tí mo sọ ẹ̀ sílẹ̀. Ikú àwọn ìránṣẹ́ Ọlọ́run máa pọ̀ ní 2025 ibùdó kàtẹ́ tó wọ̀ kàtẹ́ tó wà máa rá mi. níkà ó ga ọ. mo ti sọ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọlọ́run tún tún rìpìtì fún mi. bẹ́ẹ̀ sà. Ọlọ́run tún rìpìtì. ó ga ọ. ṣé ẹ rí Bíbélì wípé ó ní àwọn tá à ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà ó ní àwọn ni ọmọ Ọlọ́run ẹ̀mí Ọlọ́run ò ṣamọ̀nà wọn theology ló ń ṣamọ̀nà wọn. theology ìjọ ti ara ni ìjọ ti ayé ni kì í ṣe ìjọ ti ọ̀run. ṣe rí lórí ọ̀rọ̀ yẹn bàbá ti confess pé àwọn ṣe mistake ẹ jẹ́ ká gbà pé wọ́n ṣe kíni wọ́n ṣe mistake wọ́n dẹ̀ ti correct mistake ara wọn ẹ filẹ̀ ẹ fi wọ́n lẹ̀ fún Ọlọ́run lórúkọ Jésù Ọlọ́run á túbọ̀ máa tọ́ wọn. àmín Jésù. ṣe rí gbà mí lórúkọ Jésù a ò ní ti bí ẹnu ṣiṣẹ́. àmín Jésù Kristi sà. ayé ò dẹ̀ ní rí wa mú. àmín Jésù Kristi. torí àwa ìránṣẹ́ Ọlọ́run ní ìsìn ọ̀rọ̀ wa ni wọ́n ń dì mú. ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ká máa kíyèsára lórí àwọn àpẹẹrẹ wọ̀nyẹn ó yẹ ká máa kíyèsára. ó ga ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ míì lẹ́tọ́ gbọ́ tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ tí wọ́n tún ṣàlàyé nínú fọ́nrán yìí ojú wo lẹ́yìn tó fi wò ìyàwó ló kọ sí yín ẹ máa sọ èrò tiyín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.